Ọ̀dàlẹ̀ balẹ̀ kọ́. Ẹni tó bá dalẹ̀. Ní bá dalẹ̀. Ó máa balẹ̀ lọ. Kí n balẹ̀ lọ. Kí n balẹ̀ lọ. Hello? Ìgbára lé ń kọ́. Mo gbọ́ tó ń wíwèrè. Ọmọ yìí tí wọ́n ti dárò lẹ́rẹ̀ pẹtẹ fún yín. Ẹ wò ó, Wándé ti fọ́bìnrin 3 lóyún. Wándé, ó ṣe kí ni? Àná fọ́bìnrin 3 lóyún ká lè mọ pọ́nrọ̀ bá bùkátà. Wándé, wọ́n lọ fóbìnrin 3 lóyún papọ̀. Ṣé mo mọ̀ pẹ́lẹ́dẹ̀ ni mi? Ẹni rẹ̀ bí mo kàn wọ́n privacy báyìí, ọmọ yẹn lè Mr. Ladi. Ẹni bí ni là ń jọ ni. Kí ló ṣe wọ? Ní kí n sọ fún pé bísíǹsì mi ni mo fẹ́ ṣe yẹn. Ká dá fún ìyá ìyá yín. Mo fẹ́ ṣí sánú ni la mo fẹ́ káwọn èèyàn máa ṣe lẹ́sìn ìmọ̀ àtàwọn ọmọọṣẹ́ mi kájọ máa ṣe content. Olórí ìbú lọmọ yìí. Nítorí ọmọ tó máa wọ náà lórí tètè ṣe tó sùn. Tí wọ́n bí rí máa lọ lé. Ohun tó wọ̀ ní ìgbà wọn fẹ́ ṣẹlẹ̀ dá ìwọ lọ́wọ́ ẹ́. Ó ṣe tí wọ́n gbúrò ẹ̀rọ báyìí ni mo jẹ́ tẹ́lẹ̀. Ṣé wọ́n jẹ́ ìbàdí kan tó gbàtà wà náà ṣe à? Ṣé ọ̀rọ̀ ni wọ́n kúrin ilé ẹ̀sọ́ lẹ́nu yìí? Olórí burúkú olòṣì, gbọ́kọ́gbọ́kọ́ olórí burúkú aṣíèrè. Ṣé mi ni máa kọ́kọ́ fẹ́ ọkọ ọlọ́kọ ni? Ṣé bọ́kọ rẹ yín lẹ́yìn gbà? Ọkọ best friend yín. Ọmọbìnrin tó jókòó yìí, òun ni ẹni tí mò ń sọ pé mo fẹ́ fẹ́, òun ni mo fẹ́ fẹ́ lé ẹ. Ìyálé mi ní ìṣọmọ líle o. Kì í ṣọmọ líle. Wọ́n are very gentle. Irú ayé wo ló wá iná kí ló dé wọ́n fi ṣe é ní? Ọmọ tí wọ́n rán ẹ sí mi ni. Wándé ṣe bí wọ́n ló fún lóyún. Ẹ ti lọ ṣe díẹ̀ ni wọ́n sọ pé mi. Ayé ò ní o. Ìmọ̀nàlá o. Kí ló dé ìwọ ọkùnrin ṣó fẹ́ pa mí ni ṣó rán ẹ sí mi ni? Kí ló dé nítorí ta ti wọlé o ṣiṣẹ́ o ṣàbọ̀ àfi kọ̀ọ̀kan máa jẹun kó mọ tí kò dẹ̀ sí. Dọ́nàjọ́ kú ní kí n lọ máa wẹ̀ ní àbí kí ló fẹ́ kí pa jẹ́. Ṣé kó máa fọkàn náà? Ṣé kéwúrẹ́ máa tẹ̀lé lẹ́yìn? Ta lè wúrẹ́ ṣé wúrẹ́ wọn ní kọ́ńpáǹdì? Eléyìí tó wà lórí bíbá yìí kò ju ewúrẹ́ ni. Kí ló fi yàtọ̀ sí ewúrẹ́ tó já máa ṣàkẹ́ lọ́wọ́ ní òtù? Bẹ́ẹ̀bì mi lè wúrẹ́. Olówó, pọ́pọ́tì ọkọ̀ tó kù tí mi bá tàkó sọ́pọ̀ máa lè ní mí. Ọmọ ẹgbẹ́ mi ò dẹ́nu wọn. Jọ̀wọ́n máa ń ṣe fẹ́ wọn nísìnyí. Inú tó bá ti sọdá sàn. Ó ti àyẹ́ kó báyìí lágbára Ọlọ́run. Àwọn máa kú. Wàhálà ìpele mọ́sẹ̀ mẹ́fà jẹ.